lórí awuyewuye tó ń lọ lórí ẹ̀rọ ayélujára wípé Fọlá Tinubu ìyáálé Lizzy Anjorin ti lóyún fòṣèrékùnrin tíátà ilé wa. Fọlá Tinubu ti jáde síta ó ti wá sọ bọ́rọ̀ náà ṣe jẹ́, ẹ gbọ́ ohun tó sọ. Ibẹ̀ fà lélẹ́yìí. Ibẹ̀ fà. Ìgbà wo ló máa ṣọ múgò bẹ́ẹ̀ ṣé yóò ní wá ṣọ múgò? Èèyàn bímọ kan tó gọ̀. Wọ́n máa ṣọ múgò. Wọ́n ti bímọ tẹ́bí ló máa bí sí. Mádàmà làtẹ́wẹ́dú o. Kí ni kí wọ́n máa ṣe? Canada ni àbí Amẹ́ríkà. Canada. Àbí ká lọ sí Iran. Canada. Canada wọn lọ bí wa. Ṣé ọ̀pọ̀ ọ̀nà tàbí ní àkútọ́ ni ló gbà? Ibo ló máa gbà lọ sí Iran? Ṣé kò máa kó kó ṣe? Jẹ̀sí orí ọmọ yẹn ṣe ó ti wọ́n sẹ́gbẹ̀ báyìí. Ṣé máa bímọ sínú bí rẹ̀? Orúkọ la máa sọ. Òkú ṣàgà. Òkú ṣàgbà. Ṣèké náà tún ni wọ́n bàjẹ́ gan. Wọ́n bàjẹ́. Ààyè tó sọ̀rọ̀. Olórí wọn báwo ló fún mi ní orúkọ sí? Bẹ́ẹ̀ ni olóyè òkè wá sí níbí báyìí. O tó dé ní o. Àbí ọ̀nà máa bí ìbọn ló máa bí ìmọ̀ọ́sí padà. Yétúndé. Ẹ̀kọ́ mọ́ bẹ̀rẹ̀ ládàá ni. Yétúndé ni mo fẹ́. Àmúlẹ̀ bí Ìyábọ̀. Yétúndé Ìyábọ̀ náà ẹ̀ lè kú. Ikú ìpẹ̀tà ló dúró. Ìwọ kì í kú kọ́ bí kò ṣe yíyẹ. Olórúkọ yìí ni. Àwọn máa darúgbó àti rọmọ ọmọ àmárí ọmọ. Agbára Ọlọ́run. Ìtàkùrọ̀sọ tó wáyé láàrin Fọlá Tinubu àti Ìyábọ̀ Òjó níbi òde kan tó lọ láìpẹ́ yìí ó ṣàfihàn pé wọ́n ń fàwọn èèyàn ṣe yẹ̀yẹ́. Àwọn tó sọ pé Fọlá Tinubu lóyún wọ́n fi wọ́n ṣe yẹ̀yẹ́ pé torí pé kò sóòótọ́ nínú ọ̀rọ̀ náà. Fọlá Tinubu ò lóyún kankan o, àti pé tí wọ́n tẹ̀ wá lóyún ṣé ọmọ kékeré ni wọ́n ni. Bọ̀ ó sọ pé wọ́n fi ọ̀rọ̀ táwọn èèyàn sọ lórí ẹ̀rọ ayélujára pé Fọlá Tinubu lóyún wọ́n fi ń ṣe yẹ̀yẹ́, wọ́n fàwọn èèyàn náà ṣe àwàdà gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe rí nínú fọ́nrán yìí.